apology tí pásítọ̀ Adeboye ṣì máa pọ̀ dáadáa. Wòlíì Tibetan ló fọ̀rọ̀ ìránṣẹ́ nínú fọ́nrán yìí ó. Ṣé ẹ rántí pé pásítọ̀ Adeboye ṣe apology lọ́jọ́ sí lórí ọ̀rọ̀ ìdámẹ́wàá pé àwọn tí ò bá san ìdámẹ́wàá ò lè rọrùn wọ̀. Ẹ̀tọ́ sì padà wá ṣe apology tí wọ́n bẹ̀bẹ̀ pé ọ̀rọ̀ rí bẹ̀ wá àwọn ò rí inú bíbélì o. Orí ọ̀rọ̀ yìí náà ni wòlíì Tibetan ti jáde o. Wọ́n jáde fún bàbá Adeboye tán pé wọ́n sì gbọ́dọ̀ wá ṣe àwọn àlàyé kan. Wọ́n ṣàlàyé àwọn nǹkan mẹ́ta kan tí bàbá Adeboye gbọ́dọ̀ wá bẹ̀bẹ̀ lé lórí ọ̀rọ̀ open heavens, ọ̀rọ̀ pa àti gbogbo kí wọ́n máa yarun. Ẹ wo ìdí tí wọ́n ṣe ní wọ́n gbọ́dọ̀ wá ṣe apology lórí àwọn nǹkan yìí. Bàbá Tibetan wọ́n ṣàlàyé ẹ̀nù fọ́nrán yìí o. Kódà ọ̀rọ̀ dé ọ̀dọ̀ pásítọ̀ Dr. Abel Damina tí wọ́n ní gbogbo ìbéèrè tí Dr. Abel Damina ti ń bi gbogbo àwọn Pentecostal pastor tó ń ṣe mọ̀nàfìkì làwọn náà ti ń béèrè látọjọ́ tó ti pẹ́. Ẹ̀yin èèyàn, ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ ń bẹnu fọ́nrán yìí o, àṣírí sì tú. Welcome to CrossBlog XTV. Remember to like, share and follow us. Adeboye is a carnal person, is a bishop. Level bí tí mo wà lọ́rùn kọ́ Adeboye wà. Ipò yóò papọ̀. Láìláì. Ó junior sí mi lọ́rùn. Bàbá Adeboye. I am a prophet. A prophet is born but not trained. Adeboye became a bishop after being a professor of mathematics. So kó má jókòó sílé máa ṣeré. Ó dẹ̀ rí pé òun lè play game ọ̀rọ̀ Christianity pẹ̀lú Sunday school Bible lesson gbogbo ẹ̀. Òun lè fi jẹ́. Ó dẹ̀ jẹ́. So yàtọ̀ sí èmi sí tí mi ò gbọ́dọ̀ fọkàn ìyàwó níyàwó. Mi ò dẹ̀ gbọ́dọ̀ parọ́. Tí mo bá parọ́ tí wọ́n bá fi vision hàn mí. Ṣé mo fẹ́ pera mi ní acting prophet ní àbí retired prophet? Àbí prophet tẹ́lẹ̀. Ẹ jẹ́ ká ìpàtẹ́ fún bàbá wa tó wọlé. Nígbà kan rí wòlíì ni wọ́n. So level àwọn Adeboye lè sọ apology. Level àwa ò sọ apology. Ó dàbí ìgbà tá ń fi aṣọ dúdú ya fọ́tò láyé ọjọ́ yẹn. Wọ́n máa sọ fún ìyá mi ìgbà tó fẹ́ ṣe fọ́tò ní registry. Wọ́n ní kó máa wo ẹyẹ, ẹ má wẹyẹ, ẹ má wẹyẹ, ẹ wẹyẹ. Ṣé àwọn ló pé ẹyẹ yẹn wá àbẹ̀yẹ ló wá àbọ̀n fi tàn wá? So Adeboye ní right. Òun ló ṣe téèyàn bá ṣọ̀rọ̀ sọ. Ó lórí ọ̀fẹ́ àti ṣe sọ́rí. Torí ìgbà tó lóun wo gbogbo bíbélì kò sí ibi tó ń kọ́ sí. Then again ó tún fẹ́ mú mi lọ kọlu Adeboye lẹ́ẹ̀kejì àbí lẹ́ẹ̀kẹta lóbi òdẹ ní wórì máa kọlù máa kọ ṣe kó ti béèrè kò ṣẹlẹ̀ tó kàn ẹ́ náà ṣe bí wọ́n lè béèrè question máa tójú ẹ̀ fọ́ gbogbo ẹ̀ mọ́lẹ̀ tójú àwálẹ̀ o torí apology tó yẹ kó ṣe ṣìpọ̀ kì í ṣe yọkan yẹn o torí wọn ló béèrè ń sìn o. Because after God is Jesus. That's the Son. Then after Jesus is the angel. After the angel, we come again to the prophet. Then what brought about prophet? First, Deuteronomy 8. Deuteronomy 8:18. He said, 8:18, because he said, because you refuse to come to the mountain, I am going to raise a prophet amongst you. Whatever he does says is from me. Then clause kan tó wà ńbẹ̀, if the prophet now tó bá tó àjọ ní ìgbéraga tó sọ ọ̀rọ̀ yìí láti inú ara ẹ̀ tí mi ò rán yẹ̀yẹ́ aṣojú yín. Ó dàgbà tí Adeboye sọ fún mi pé ẹ má dá wòlíì kankan lóhùn ní Nàìjíríà o. Ẹni tó máa jẹ president yìí Olúwa ò tí ì fi hàn. So bá mo dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ mi ní mo láti dá lóhùn pé you mẹ̀ṣọ́nu. What do you know about prophecy? You are just a carnal person. So automatically the king yẹn ẹni tó fẹ́ jẹ president ẹ̀ pàpà ti wọ́dọ̀ ẹ̀ ó ti gbàdúrà fún òkàn mọ̀ ní oríran. Nígbà tí ìyàwó ẹ̀ máa gba certificate pastor ó pè ní Abraham. Èyí tó sọ pé ó ti gbàgbé lọ play fídíò ẹ̀ padà ó lòun wá rí. So ẹni tó pè l'Abraham lọ́jọ́ yẹn àṣẹ ti rọ̀ mọ́ láti 2015. So the next president is Bola Ahmed Tinubu. And then after the election, Bola Ahmed Tinubu won. Is that not so? So automatically, question to be
ó ti kà Deuteronomy 8:18. Olúwa Ọlọ́run rẹ yóò gbé wòlíì kan dìde láàrin rẹ nínú àwọn arákùnrin rẹ bí èmi ó ní kí ẹ̀yin kí ó fiyèsí. That's all. Lẹ́nu kejì ó ti wá sọ pé Deuteronomy 29:29 only the hidden thing belongs to the Almighty. Ṣùgbọ́n ẹni tó bá ti fi hàn ẹni tó bá ti sọ tiẹ̀ fún kó dì í mú. Then he now said in the book of Amos 3:4-10 only I will never do anything without telling what? A prophet. Then when you look at the book of 2 Kings 3 from verse 4, 5, 6, 7 he said is any musician ṣé akọrin wà láàrin àwọn tó ń jókòó yìí? Then they now sing. Then the message came. Then when you look at what he said again in Deuteronomy, in 1 Samuel 16 ó ní ènìyàn mi wo ojú Olúwa ó ń wo ọkàn. Adébóyè lè lálàá bó tó bá lálàá àwa náà la ṣe máa túmọ̀ ẹ̀ fún wòlíì ló máa gbé lọ́tọ̀ kò lè lálàá kó mọ̀ túmọ̀ àlá wọ́n rí pẹ́lú mi alálàá wọn náà aládìmọ̀ lálẹ́ ní burú gan mo jábọ́ lẹ́yìn ọ̀kadà gbogbo àwọn èèyàn pélé mi lórí ó dẹ̀ ní ìyá Kàfáyá àti ìyá ṣe mí lórí tó ń ta àmàlà ní Agége àwọn méjèèjì ló fi ń fọ́ra láàrin ọ̀sẹ̀ tó ń bá sùn so kì í ṣe ìyìn ọ̀kadà ló ti jábọ́ ò máa lu mágùn ni so ó dẹ̀ ti gùn kò sígbà tí ò ní lù ọrùn mi rántí ará Iléṣà tó lu mágùn nígbà tó lu mágùn tán ní ó ní mi àtàkẹ́ta ló di bẹ́ẹ̀dì òpó bẹ́ẹ̀dì àwọn bẹ́ẹ̀dì olóòpó ayé ọjọ́ yẹn ló dì í mú ó lóun ti ta méjì bọ̀ tó òun ní tàkẹ́ta gbàdọ́ máa ti torí pé kò tàkẹ́ta kan ní pé òun bì ó dẹ̀ bì ó dẹ̀ ń rẹ̀ ó lẹ́dẹ̀ ń wò mí níran mọ́ ń lọ́ọ̀rẹ́ ni ó ń lọ́ọ̀rẹ́ ni ṣùgbọ́n òun ló ń lérí pé òun ní tàkẹ́ta ó tó ti lù already automatically ìyàwó níyàwó ni ó dẹ̀ ní tiẹ̀ so báwo lọ́nà ṣe fẹ́ ràn ẹ́ lọ́wọ́ nígbà tó ti dalẹ̀ so question tó béèrè ó lè padà wá torí nǹkan tó yẹ kó ṣe sorry fún pọ̀ ó yẹ kó sọ fún wa nípa open heaven bóyá àjà ni heaven yẹn ti open bóyá abúlé Ẹ̀gbá ló ọ̀rọ̀ rẹ̀ ó lágbára ti open bóyá Ìkirè ló ti open bóyá Ẹ̀sà Òkè níbi tóun ti dàgbà ló ti open bóyá kó tó pàdé Akíndọ̀yọ̀mí ó yẹ kó ṣe sorry lórí ẹ̀ torí heaven kankan ò open ibi tó yàn yìí ti ń wá kì í ṣe ọ̀run o òbí nìkan ló kàn kọrin pé ọ̀run lẹ́jà ti wá sáyé kì í ṣe ọwọ́ ọmọ ènìyàn ọ̀run lẹ́jà ti wáyé ìyìn náà ibi tó ti ń wá yẹn hailstone yẹn ibì kan ló ti ń wá that's the book of Joshua 10 to the end ó wà níbẹ̀ so automatically ó yẹ kó tó ṣe sorry lórí yẹn then ìkejì tó yẹ kó ṣe sorry ọjọ́ tó lọ mú ọ̀pá wá tó na ọ̀pá sókè láàrin àwọn èèyàn tó pọ̀ yẹn ẹ lè gbé fídíò yẹn náà jáde ẹ jọ sà kí ni túmọ̀ ọ̀pá yẹn àbí ó fẹ́ di Mósè ní tòótọ́ wá pé ó fẹ́ di Mósè pé ó fẹ́ la òkun pupa já so bóyá káwa lọ sí ibi tí òkun àti ọ̀sà ti pàdé lẹ́kọ̀ọ́ kó wá wá fi ọ̀pá yẹn kò fi ṣe torí nǹkan tó kó múra wọn yẹn kò bọ́ sí dẹ́nì kẹta kí ló fà Tádébóyè fi mú kóòbù wá sí church tó fi ní káwọn èèyàn máa yarun sẹ́yìn ọ̀tá aṣubú tó bá dẹ̀ tó yarun síwájú wọn máa make progress ẹ̀ẹ́dẹ̀ kúrò lójú kan ẹ jọ sà ṣé àwọn irọ́ wọ̀nyí ò tóbi because he said in the book of Deuteronomy ìwọ ló bẹ̀rẹ̀ question o torí ìgbà tó tún òun ló tún sọ ní when you look at the book of Genesis 47 in Genesis 47 1-10 only this is my father ṣé o rántí pé ọmọ yẹn ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ in Genesis 39 1-5 only the moon and the 11 star bàbá ẹni gbẹ́nẹ̀ sọ̀hún how can the moon and the 11 star wá láti ilé ọba náà ọba àti ìjòyè àbí so ọjọ́ tí ó introduce bàbá ẹ̀ ó wà lọ́wọ́ ọ̀tún ọba bàbá ẹ̀ àtàwọn àbúrò ẹ̀ ní kábíyèsí o ṣé kábíyèsí yẹn ò dé ẹni tó jòkó síwájú ó dọ̀dọ̀ ẹ̀ so àsọtẹ́lẹ̀ àti bó ṣe ṣe nìyẹn then tó bá dẹ̀ tó wá wò àìmọ̀ náà ó ṣe ó máa jẹ́ kéèyàn rọ́ọ̀lù wàhálà àwọn wọ̀nyí orí wọn máa ń wú tán bá lọ́pọ̀ èèyàn wájú wọn máa ń misbehave ó pẹ̀lú nǹkan tó ń ṣe bàbá Adébóyè ó ń jábọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan irú kọ́ǹbù yẹn ń sìn tó ní kan yarun síwájú níbo ló wà nú Bíbélì pé ká mú kọ́ǹbù wá sí church báwo ló ṣe lè pín kọ́ǹbù lémi lọ́wọ́ ń bì báyìí àbí kí ló fáwọn ọmọ ọjọ́ ní kọ́ǹbù èmi ti fárun ti pẹ́ ṣe máa fi ṣe àwọ̀rí mi ni so
àbísà ìwọ ló béèrè question má serious gbogbo ṣe tún ṣe mi ò torí ọ̀rọ̀ tó fẹ́ ṣe bẹ́ni pé mi ò yọnu sọ o ìwọ fúnra gẹ́gẹ́ mi mo wà mí o so lẹ́yìn tí yẹn kúrò ìtì kọ́ǹbù yẹn ẹ jẹ́ kó ṣàlàyé ẹ̀ dẹ́gí ló wá fà á tó fi lé ó ní tó bá ti yanu sẹ́yìn ọ̀tá rẹ̀ ogun àwọn ọmọ ìjọ ti ṣe amen ó ní tó bá dẹ̀ ti tún yanu síwájú progress all the way ẹ jọ sá níbo ló ti rí àwọn ìrọ́kà àbó ti ṣe jẹ́sítà rí báwọn tó ń ṣe tó máa ń dẹ́rìn pààyàn yẹn àwọn ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù bí wọ́n ti ṣe rí ní University of Lagos tó kọ́mọ́ máàsì yẹn ẹ jẹ́ kó tún wo mẹ́ta yẹn kó tún padà wá bá wa ṣe sọ́ọ̀rì then kó tún ìkẹrin kí ló ṣẹlẹ̀ tó fi hate àwọn ọmọ Akíndayọ̀mí kó wá sọ fún àgbáyé tí àwọn ọmọ Akíndayọ̀mí ò fi nípò kankan nínú rìdíìmù lẹ́nìí kó jọmọ èmi náà rán 10 years ago pé ìjọsà ẹ fún àwọn ọmọ yìí ní ẹ̀tọ́ wọn kan máa lọ Ọlọ́run rán èyí sí wọn ọmọ gbé jáde Olúwa Samuel gbóhùn nígbà tó ti wá di 4 Samuel 7 wọ́n ní àwọn ọmọ Samuel wọ́n fi wọ́n joyè bíṣọ́ọ̀bù ṣùgbọ́n oyè bíṣọ́ọ̀bù tó ń jẹ they cannot perform then later chapter 9 no chapter 8 àwọn ọmọ Israẹli wá lọ bá Samuel pé Samuel lẹ́nì kan tó ṣẹ̀ wá jọ ìníwáyé kan táwọn ọmọ ẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ gold lórí ọ̀rọ̀ epo lórí ọ̀rọ̀ kíní yóò bọ́ sí jọ yan ọba fún wa ọ̀rọ̀ familiarization yìí ti fẹ́ pọ̀ jù kó má jọ ọ̀rọ̀ ẹbí nìkan wọ́n yan Samuel ló ń fẹ́ lọ bọ́lọ́hun sọ̀rọ̀ nígbà tó máa bọ́lọ́hun sọ̀rọ̀ láàrin òru the Lord was even telling him chapter 8 hearken to their voice that's verse 4, 5, 6 so automatically then now Olúwa sọ fún Samuel pé gbọ́ ohùn wọn now fi ọba jẹ fún wọn. fi jẹ fún ti fẹ́ that's all so when you look at it then tó bá dúró chapter 4 and chapter 4, 5, 6 Olúwa sọ fún Samuel ó sọ fún Eli ó ní Eli ó ní ọjọ́ kan ní Ofini àti Finehasi máa kú one day kéèyàn sọ pé àwọn ọmọ méjèèjì ọjọ́ kan náà máa kú then ọjọ́ yẹn pàápàá àpótí ẹ̀rí àti pẹpẹ ayé máa there is no be confusion Eli ò dáhùn Eli wọ́n lọ́rùn arúgbó ẹ̀bẹ̀ kò bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ nígbà tó tún kúrò tí wọ́n padà wá bá ní chapter 4 wọ́n ní wọ́n bẹ́ ọ eléyìí lágbára. Ofini àti Finehasi wọ́n ti tí ó mú ìwà dáhùn gbé ó wí pé Ísírẹ́lì sá níwájú àwọn Fílísì ìṣubú náà sì pọ̀ gidigidi àwọn ọmọ rẹ̀ méjèèjì Ofini àti Finehasi wọ́n sì gba àpótí ẹ̀rí Ọlọ́run makalọ ó sì ṣe nígbà tí ó dárúkọ àpótí Ọlọ́run ó ṣubú sẹ́yìn kúrò lórí ìjókòó lẹ́bàá bodè ọrùn rẹ̀ sì ṣẹ́ ó sì kú títí tí ó di arúgbó tán ó sì tóbi ó sì ṣe ìdájọ́ Ísírẹ́lì ní 40 ọdún. so question tó béèrè yẹn kàn béèrè lọ́wọ́ ẹ̀ look at what I've been saying Dr. Lamina tó ń sọ lọ́wọ́ sí Damina Ebe Damina question tó ń dáhùn tó ń béèrè lọ́wọ́ àwọn èèyàn lọ́wọ́ sí mo ti wà lẹ́nu ẹ̀ láti how many years ẹ bí àwọn people yìí ibi tó ń ti rí mànáfìkì tó ń ṣe wọ̀nyí 48 hours with Christ 300 minutes with Christ ṣé ìyàwó Christ ń rọbí náà fi dúró ṣàánú fún Christ ní àbí Christ sì wà lọ́rùn gbogbo wọn yíbìtì lórí àìrí ṣe. How can somebody be in church on Wednesday when you're supposed to be working? How can somebody be in the church on Saturday, on Thursday? Even the Lord said you can go and work. And when you look at what he said in the book of Exodus 20, from verse 10 down, only you shall work for how many days? 7 days. The 8th days is for your rest. But Lord, she said, and when you look at the book of 1 Thessalonians 4 and 5, then when you look at 2 Corinthians 15 verse 21, then when you look at what he said in the book of Job 3:25, olóde bá wa ó rẹ̀ wá ná ó ní níbo ló ti rí tán ti gé olódodo kúrò ó ní àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ibi dé idleness wa ti pọ̀ jù báwo lèèyàn ṣe ń kúrò láláùsá ní 12 lọ́sàn-án ní Friday kò dẹ̀ tún padà síbi iṣẹ́ ó tún di Tuesday àdàfẹ́ kí ìjọba máa gbèrú sí ẹ̀yìn tó dẹ̀ ti wọ 40 years
tó yẹ kó máa lọ́lé tó ti jalè ẹ tún sọ di DG ẹ tún sọ di DG. àwọn ọmọ tó wá graduate ní last one àtẹ̀wé nímúlẹ̀ ti pẹ́ kó ṣiṣẹ́ ṣé kó máa jalè kó máa ṣe yahoo yahoo. so owó tẹ jí ní Lagos owó ti Sanwó-Olú jí ṣé ó fi dálé iṣẹ́ ilẹ̀ bíi ti Tinubu náà ó gbé mọ́ra. owó tí Ambode jí ṣé ó fi dálé iṣẹ́ ilẹ̀ náà. then ẹnu ọjọ́ mẹ́ta ìfọ́n ní ẹ̀kan nínú àwọn commissioner bíi speaker wọ́n ló lọ dá bọ̀kú lẹ̀ bọ̀kú bí tó ti ṣe búrẹ́dì yẹn ti dùn jù. nǹkan tó máa kó bá àwọn is diabetes ó ti dùn jù. níbo ló ti rí bìrìbìrì flour kó ṣàlàyé jàre. When you look at all these things, wọ́n máa tàn wá pẹ́ ó dàbí ẹni tí wọ́n lọ rape tó lọ́lọ́run ló gbà ń lọ́wọ́ ẹ̀ òun bóun ṣe bọ́ bá ṣe lòun lọ́wọ́ ẹ̀ tó ń lọ lé tó gbà tó dẹ̀ di ìparí oṣù kò rí pírọ̀dù ẹ̀ ṣé kò ní bí amrọ̀bà. àwọn ọmọ tó wà ń dà gbogbo first born wèrè mà ní wọn àkọ́bí ọ̀gbìn tó ń foyún fẹ́ nígbà wo náà ìkan tí ẹ̀ tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí sì mo ti sọ 4 years ago àwọn náà ti dàrú wọ́n ti dàrú kò pàdé yẹn ìgbà dẹ́yìn mọ́ wọ́n ní ẹ̀ tí ì dàrú ẹ̀ ti lé ìyàwó yín náà lọ́wọ́ ti bẹ̀rẹ̀ ẹ̀ tún lọ ṣe ọmọ tó bí fún yín ẹ̀ lọ ṣe DNA. So when you look at all the questions you ask me nǹkan tí àwọn pastor Nàìjíríà fi jẹ̀bi owó tó yẹ kó máa san fún ìjọba ní tax ìdámẹ́wàá náà fi san báwo ló fẹ́ jẹ́ kí ìjọba lọ síwájú tó ń tẹ̀ fi Rolls-Royce 4 Cadillac 4 tàyàn lọ́rọ̀ ní báde ẹjọ́ kí ló fi gbàdúrà fún wọn ṣé ìwo ẹran ni àbí kọ́ọ̀pù tá fi mọ mi kí ló ṣe nínú ayé wọn tó fi di ibi ilé then sori cultism tó wà láti primary secondary tó bá débi kan ní real new wọn láwọn ọmọ secondary school ti wà nínú court wọn ṣe dóòfù sẹ́yìn ọwọ́ ara wọn ṣèbí orí ní Delta ní Benin of recent àwọn ọmọ tó fẹ́ lọ sí university wọ́n parí school start wọ́n ṣe prom night wọ́n gbé jeep wọ́n gbé Cherokee wọ́n gbé Lamborghini ti bàbá wọn ti kọ́ wọn lólè láti bẹ̀rẹ̀ ìgbà wo làwọn ọmọ yẹn lè lo ọjọ́ wọn pé. And when you look at Proverbs 3 from verse 16 down ó ní kọ́ ọmọ rẹ kí ó lè fún ẹ ní ìsinmi ní ọjọ́ alẹ́. ọ̀nà wo la fẹ́ fi rí ìsinmi ní Nàìjíríà yìí sí lọ́wọ́ àwọn pásọ̀ lọ́wọ́ àwọn imam ṣebí Lágége 4 years ago chief imam kan Lágége ọmọ ẹ lọ gbé pamọ́ ó kidnap ẹ nígbà tí wọ́n fẹ́ san ransom náà wá rí gbá fóònù Gani ìrẹ̀lẹ̀kẹ̀ òun ló gbé bàbá ẹ̀ pamọ́. bàbá alẹ́ kan sí. ẹ jọjọ máa gbọ́ máa gbẹ́jẹ́ bí ìwọ ló béèrè question kẹ́ẹ̀kan tó mi ò ní kó máa so it's just very simple. When the foundation is spoiled, yes. What can the righteous do? ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa kò jẹ́ bó ti jẹ́ kí lè ròyìn nípa gbogbo ètí wòlíì Tibetan sọ yìí nípa ọ̀rọ̀ bàbá Adeboye. ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching. á lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu